Ọ̀yọ́ ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ ó ti dójú ẹ̀. Now Yorùbá ni máa ń sọ̀rọ̀ kan wípé ẹni ọwọ́ ẹjúlẹ̀rù ń bà lélẹ̀ tó túmọ̀ sí wípé kókókó làárán fàdí tí akí bàbá wa Aláàfin Ọ̀yọ́ pé wọ́n kú làásìgbò akí gbogbo ọmọ Ọ̀yọ́ Aláàfin òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ mọ́dé ọmọ Àtìbà pé wọ́n kú làásìgbò. Ṣé ẹ gbàgbé pé mo kìlọ̀ wípé kí wọ́n tẹ̀ jẹ́jẹ́ lọ́yọ̀ọ́, pàápàá jùlọ kí bàbá wa Aláàfin kí wọ́n wá ìrẹ́pọ̀ àwọn ọba aládé tó kúnlẹ̀ káàrọ̀ òjíire. Ṣùgbọ́n ṣe ni láàánú pé ẹ̀kẹ́ tálíkà kì í tólẹ̀ láàárọ̀ alẹ́ ní tó máa ń tólẹ̀. Mo wá sọ̀rọ̀ kan gbà náà kì í ṣe gbólóhùn tí ń dùn mọ́ mínú láti máa rántí ẹ̀ wípé ìgbà tábà fi kó lẹ́kìnní yìí mo ní ìwọ̀nba iyì àtàpọ́nlé tó ṣẹ́kù sára Ọ̀yọ́ yóò ti dínkù, ìwọ̀nba iyì àtàpọ́nlé tó ṣẹ́kù sára Aláàfin yóò ti dínkù. Kì í ṣe pé bóyá mo fi ṣègbéraga ńgbà náà, ṣùgbọ́n ibi tí mo wó lọ Ọ̀yọ́ ò wó lọ bẹ̀, ọba wa tuntun ò wó lọ bẹ̀. Níbo ni mo wó lọ pé ayé tá a wà ti kúrò láyé àtijọ́, àti pé Ọ̀yọ́ tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ nísìn kì í sọ̀yọ́ àtijọ́ mọ́. Ó wá jẹ́ ìbànújẹ́ ọkàn ń pé bọ́yọ́ bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ empire nìkan ni wọ́n ń sọ. Gbogbo orílẹ̀-èdè gbogbo ìlú tó ní empire ni wọ́n ti kó lórí empire tán ti bọ́ sórí nǹkan mìíràn. Ilé yìí ń jẹ́ kí n máa rò wípé kí ló dé táwọn èèyàn mi ò rí wájú, kí ló dé tó jẹ́ wípé àwàsẹ́yìn ni wọ́n wakọ̀ ìlú bíi tirẹ̀. Gbogbo ọba aládé ti rí òye, wọ́n ti yí padà kúrò níbi tí wọ́n wà, wọ́n ti develop, wọ́n ti ń tẹ̀ síwájú, wọ́n ti adopt nǹkan tuntun tó dé bàlú. Pápápá ẹ má jẹ́ kí n rìn jìnnà, boko ọba jìnnà ilá ò gbọdọ̀ kú. Àwọn ọmọ ọba Ọ̀yọ́, ìdílé ọlọ́mọ ọba Ọ̀yọ́, wọ́n ti gbé Aláàfin Owoade lọ sílé ẹjọ́. Kí ni làlórí kẹ́nìdí tí wọ́n fi gbé kábíyèsí lọ ilé ẹjọ́? Wọ́n ní kábíyèsí ò gbọdọ̀ jáde sí gbangba mọ́, kábíyèsí ò gbọdọ̀ lọ sóde mọ́. So ṣé ẹ gbàgbé orin kan tí wọ́n máa ń kọ? Yọ̀ọ̀dọ̀ ọmọ rẹ̀ kọ́ ni, yóò dọmọ rẹ̀ kọ́ ni, ẹni bá bínú tí sà o yóò dọmọ rẹ̀ kọ́ ni. Ẹni tó bá lòun ò ní báwọn èèyàn ṣe, irú ẹni bẹ́ẹ̀ ó nìkan gbélé ayé, yóò nìkan sáyé. Nílé ayé tá a wà yìí àwa ọ̀rẹ́kọ̀rẹ́ ni ẹnìkan kì í wọ́ta kọ́ta, but unfortunately Ọ̀yọ́ wà ọ̀tá kún ọ̀tá ni wọn wá ọ̀rẹ́ kún ọ̀rẹ́. Ṣe náà ń gbẹ́ kòtò ọ̀tá jìn, ọmọ rẹ̀ wá ń kó sí lọ́wọ́. Were very very unfortunate because nísìn Ọ̀yọ́ wà ní dilemma wo ni wọ́n wà? Dilemma tí wọ́n wà ní wípé níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ kọ́ ni wọ́n tún padà sí mọ́. Ṣé ẹ gbàgbé nígbà tí gbogbo kinní yọ bẹ̀rẹ̀, mo ní possibly mo sọ́njọ́ náà lọ́hùn, mo ní kí kábíyèsí ó tètè gba ipò kejì tá a fún wọn lẹ́yìn Ọọ̀ni tilé Ifẹ̀, because ńgbà tábà ìparí ẹ̀ ayé ipò kejì gan lè má sí ilẹ̀ mọ́. Lo and behold, ayé ipò kejì yẹn ò sí ilẹ̀ mọ́, torí pé ọ̀pọ̀lọpọ̀ ọba ńlá tí wá rí pé wọ́n ju Aláàfin àsìkò yìí lọ, wọ́n ju Aláàfin Owoade lọ, wọ́n ju Aláàfin tìlú Àtìbà yìí lọ, tòlú Àtìbà yìí lọ. So gbogbo tí wọ́n rò pé ò lè ṣẹlẹ̀ láyé ìsìn ó ti wá ń ṣẹlẹ̀. Láyé àtijọ́ kò sẹ́ni tí gbéná wojú ọba,
ṣùgbọ́n láyé ìsẹ̀yìn á béèrè ìbéèrè lọ́wọ́ ọba, ìyẹn ó gbéná wojú ọba mọ̀nàkà yìí, torí pé ayé ìgbà tó bá ń pàṣẹ ó ti lọ, ayé ìgbà tí ìjọba ń pàṣẹ ńlá wà yìí, ayé ìgbà tí òfin mú ẹrú ti mú ọmọ náà la wà yìí, láyé ìgbà tó fi mú ọba aládé ńlá wà yìí, ayé ìgbà tá ń gbé ọba lọ ilé ẹjọ́ ńlá bọ́ sí yìí, lélẹ̀ tó túmọ̀ sí wípé ẹnìkan ò láyé. Gone were those days tó jẹ́ pé ruwa tá ń sọ̀rọ̀ yìí àní lẹ́tọ́ àti sọ̀rọ̀, ọba ò ti pé kí wọ́n lọ gbé orí olódì ẹni wá, ọmọ tí ń sọ̀rọ̀ ẹ̀rì gbórí ẹ̀wà fún mi, bí kábíyèsí bá rán rusẹ́ bẹ́ẹ̀ lónìí ọba ọ̀pẹ̀lẹ́wọ̀n bí ọ̀bọ o, torí pé òfin ní ń ṣèlú, àwọn àṣìlò agbára yẹn náà ló gbé agbára sọ́wọ́ olóṣèlú tí wọn ò fi dáadáa àwọn ọba aládé mọ́, because ká ní gómìnà ọ̀dá sọ̀rọ̀ ọba, ẹ jẹ́ kémi àtẹ̀yìn kọ́kọ́ bèrè lọ́wọ́ ara wa pé ipò owó lọ́yọ́ ìbá wà lónìí, wọn ò tí ì ní yan ọba o, torí wọn ò tí ì ní gbà fúnra wọn, wọn sì jọ máa fà á lọ́tọ̀ àtòsì, ìjà ó máa ṣẹlẹ̀, àwọn loyalist ti bí àwọn loyalist ti bí wọ́n máa kógun ìjà bára wọn lójoojúmọ́, wọ́n jọ máa fà á yọjọ́ máa tóra wọn, ṣùgbọ́n lọ́wọ́n bá ti fi gọ́fìmẹ̀ntì làjà, ẹ̀rí ńgbà tí Ṣèyí Mákindé ó dé ó mú dókà jáde fún wa, òun àti bàbá wa Ndé Abímbọ́lá àwọn ti consult Ifá, ta ni ó wà pé bẹ́ẹ̀ lórí, ta ni ó pè bẹ́ẹ̀ kọ́ lórí, ta nínú wa lọ́wọ́ à ń bẹ́ngbà tí wọ́n ń dífá tí ó pé ọ̀tọ̀ ní tífá sọ, ní tí wọ́n ní fá kọ́ ní fá sọ, bí ìbá wa ṣe lẹ́yìn ọ̀rẹ́ yìí tí nǹkan ṣẹlẹ̀ láwa ń béèrè pé ṣé fàyè fọrí, ṣé lóòótọ́ wọn wá bí fá léèrè àbí wọn ò bí fá léèrè, oríṣiríṣi ìtumọ̀ ló ní, bó tiẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wa gbà pé Ifá lè fọre kéèyàn tí fá fọre fún ọmọ fọre, ọ̀tọ̀ ní fá ọ̀tọ̀ lórí orí nìpín, ọ̀tọ̀ ní fá ọ̀tọ̀ lọ́gbọ́n, ọgbọ́n la fi ṣẹlẹ̀ ayé, ọgbọ́n la fi tolé ayé, lọ́jẹ́ káwọn bàbá wo pé ọgbọ́n tá a fi kọ́lé ti fi ró gẹ́gẹ́ kò tó èyí tá a fi sunlé ọ̀hún lásùn nára, ọgbọ́n tá a fi joyè ọgbọ́n kékeré ni, àbí ọ̀kẹ́ gómìnà báyìí lẹ ṣe fẹ́ bóun la ṣe fẹ́ kárí òun kankan, ọgbọ́n kékeré nù, ọgbọ́n tá a fi lo ipò ọ̀hún dàgbà lórí ẹ̀, téèyàn ò fi ní kàbùkù, téèyàn ò fi ní ba ipò yẹn jẹ́ ń lókù, eléyìí ńlá ń bẹ Ọlọ́run fún kó bá wa fún His Imperial Majesty ọba Bímbọ́lá Akeem Owoade, torí tẹ bá bèmí léèrè pé ṣé tí ń ṣẹlẹ̀ yìí só dùn mọ́ mi nínú, mo fọlọ́run ọba gbóra kò dùn mọ́ mi nínú, torí wípé ọ̀rẹ́ mi lójú tí ojú òtì mẹ́, olúwa rẹ̀ gangan ló lórí aláìní tìjú, kò sí tí ń dùn nù wa, kò sí tó ń dùn lẹ́nu wa wípé ó tún pó kan ọ̀rẹ́, gbogbo wa ni ká gbà pé jọ ń pa, ṣùgbọ́n bójú bá ń ṣe pín bá a bá yọ tá a fi hàn ojú kọ̀ láì fi, ń tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ nù, ojú ń ṣe pinnu ńlá wa ní ayọ̀ ká fi hàn ojú kójú ó lè bá a mọ̀ wípé òun ṣe nǹkan ẹ̀gbin. náà o àwọn ọmọ Ọ̀yọ́ ni wọ́n gbé kábíyèsí lọ ilé ẹjọ́ fúnra wọn o, Ọ̀yọ́ princes seek court order to restrict Alaafin's public engagement. wọ́n ní láti gbà t'Alaafin ti jẹ́ bó bá lọ sóde controversies lọ́dọ̀kan ọ̀jọ̀kan kì í pẹ́ jáde lórí ọ̀rọ̀ ọba, àwọn èèyàn mọ̀ gbọ́rọ̀ kábíyèsí pò yẹnu, oríṣiríṣi àbùkù ni wọ́n fi ń kan Aláàfin àwọn, àti pàápàá tàbá wá ní ká fojú inú wo Aláàfin àwọn ọ̀pọ̀ lọ́ba ju tẹ́nìkan mọ yẹ̀yẹ́ lọ, wọn ò wá gbìyànjú ẹjẹ́ àti ẹ̀ sọ nǹkan tí wọ́n sọ tán ná kó tó di pa mọ̀ sọ̀rọ̀ tàbá mọ̀ fi kún ọ̀rọ̀ wọn. The Alaafin of Ọ̀yọ́ ọba Akeem Owoade has been dragged to court to make an appearance personally or through representation in a case instituted against him by princes of the town at the State High Court sitting in Oyo town. The claimants Ladigbolu Adegboyega, Owoade Teslim, Adeyemi Adesina, and Adeyemi Adebayo in suit number HOY/18/2026 sought an order of perpetual injunction restraining the Alaafin, a defendant in the suit, either by himself, servants, privies, or any other person whatsoever,
from appearing, attending, or further attending occasions and functions that are not befitting the status of a symbolic traditional head of the Yoruba race. Àwọn ibi tí wọ́n ti ń ṣe mistake náà lélẹ́yìí, wọ́n sì tún kanra wọn ní àmà náà, wọ́n sì tún fa àbùkù wọlé wọn náà, wọ́n sì tún mú ẹ̀gbẹ́ bá ìlú wọn náà, wọ́n sì tún sọ fún wa pé kọ̀lọ̀ràn sí làwọn, àwọn ò lọ́rọ̀ gbọ́, wọ́n sì tún sọ fún wa wípé ọmọ tí ò mọ̀rọ̀ làwọn. Gbogbo àwọn nǹkan yìí kò sí nǹkan tí wọ́n ń kó bá Ọ̀yọ́ ju damages lọ. Ta ló fi Aláàfin jẹ symbolic traditional head of the Yoruba race, of Ọ̀yọ́ town and Ọ̀yọ́ people, not Yoruba race? Ẹ jẹ́ kí lèyàn ọtí ẹnu àwa ọmọ káàró òjíire jáde fúnra wa. Ọlọ́gbọ́n kan ò tẹra rẹ̀ nífà, kò sọ́mọ̀nà tí ó fira rẹ̀ doyè, atọ̀nà kákan ò lè tọ̀nà débi tí ọ̀nà ti gbé pẹ̀kun. Àìpá lórí gbé ẹyẹ gúnrungún, àìgùn lọ́rùn bíi tògòǹgò kò já mórí àpésìn, bí ẹ̀sìn ni ò já mórí ẹrú. Ẹ̀yìn kankan ò gbọ́dọ̀ yínra rẹ̀. Ńgbà tí ìṣe bá lé ẹ̀kọ́ òkè ọ̀hún tí máa ń sun rárá kíra rẹ̀ bí bá ń ròde, olórí kinní kan ni, olórí kinní kan ni, ń tẹ́ fi pa iyì àtọ́lá mọ́ kábíyèsí lára nu. Because àwọn béèrè lọ́wọ́ yín pé tá ń fi jẹ́. Tẹ́ bá fẹ́ kọ láìta yín, tẹ́ bá fẹ́ pe kábíyèsí yín lẹ́jọ́, ẹ pè lẹ́jọ́ jẹ́ẹ́jẹ́. Ẹ fi His Imperial Majesty Ọba Bímbọ́lá Akeem Owoade Ẹlẹ́wù Ẹ̀tù 1 di Aláàfin of Ọ̀yọ́. So now they also sought an order of perpetual injunction restraining the defendant from acting in any traditional or official capacity that will make him subservient or inferior to any Ọba in Yoruba land. Ẹ já béèrè lọ́wọ́ àwọn ọmọ Ọ̀yọ́ pé kí ni máa ń mú ọba kan look inferior sí àwọn ọba ẹgbẹ́? Ìgbéraga nìkan náà ni o. Ní máa ń mú ọba kan look inferior. Ní máa ń jẹ́ kí inferiority complex ó affect ọba kan. I said it when this whole scenario started, wípé mo rí inferiority complex lára bàbá wa His Imperial Majesty Ọba Aláàfin Ọ̀yọ́, because kì í ṣe pé wọn ò ní charisma, ṣùgbọ́n charisma wọn, with due respect, is not of the heart but of the cloth and regalia. Charisma wọn aṣọ ló gbé wá, kì í ṣe látọkàn. Ọkàn wọn ò sọ fún ọ wípé wọ́n ní charisma yẹn. Unlike other obas tó jẹ́ pé charisma yẹn bá wọn wá ní, position yẹn fún ọ ní charisma, àwọn gangan tọ́ba tẹ́lẹ̀ ni wọ́n. Wherever you see Olu of Warri, you see charisma within him. Whenever you see Olowo of Owo, you see that charisma in him. Whenever you see Ooni of Ife, you see that charisma in him. Including the Oluwo of Iwo gan, tá ń sọ̀rọ̀ nípa rẹ̀, he has the charisma. But bàbá wa Aláàfin Owoade always look inferior to other monarch. Ìní máa ń jẹ́ kéèyàn lágídí. Béèyàn bá ti rí pé òun ò tó ẹgbẹ́ èèyàn, ìní máa ń jẹ́ kéèyàn fagídí gbé tiẹ̀. Ẹni tó bá tó gbangba sùn lọ́yẹ́, ó sakọ, máa ṣe tèmi ni. Tó bá wọ aṣọ tó fàìn, máa wọ tèmi náà. Tó rẹwà, àjọ máa faṣọ jágbà. Bàtà tí ń bá rí, àwọn ọba máa ń béèrè bàtà lẹ́sẹ̀ ara wọn ni. Láyé ọba Ọ̀kadé, Síjú Adé, His Imperial Majesty, kọ́lọ̀ wọn dẹlẹ̀ fẹ́yàn rí. Ó níye tí wọ́n ń ṣe bàtà látàyé ìgbà yẹn. Látàyé ìgbà yẹn náà ti ń wọ bàtà 120,000, 220,000, 250,000, 120,000 ìgbà náà 1.2 million naira nínú ìsìn. So báwọn ọba míì bá rí lẹ́sẹ̀ wọn, bàbá máa ń bá wọn sọ fún ẹni tí ń bá wọn ṣe bàtà, tí máa ń bá wọn náà ṣe. Àwòtúnwò ní ẹsẹ̀ irú àwọn ọba bẹ́ẹ̀. Sorry to use that language. Kí gbogbo ọmọ Ọ̀yọ́ foríjì mí, kí gbogbo ọmọ káàró òjìrè foríjì mí. So charisma is of the heart, not of the regalia. Báṣọ rẹ bá gapá, báṣọ rẹ bá tawanwa, tí ọkàn rẹ ò tawanwa pẹ̀lú ẹ̀, ìyẹn máa look inferior. Ntí wá ń jẹ́ kí kábíyèsí ó look inferior ni wípé wọn ò gbàgbé ògo àná, wọn ò gbé ògo àná tì sẹ́gbẹ́ kan. Kí wọ́n embrace àwọn ọba tó kù, wọ́n ń wura wọn gẹ́gẹ́ bí ẹni pé wọ́n ju àwọn ọba tó kù lọ. Ntí Márìfín gangan wá nìyẹn. Because àwọn ọba tó kù rí wọn, àwọn ọba tó kù respect wọn o. In fact,
majority àwọn ọba tó kù gan rí Aláàfin gẹ́gẹ́ bí ẹni tó ju àwọn lọ nípò ṣùgbọ́n kẹ́yìn máa béèrè fún respect kì í jẹ́ kọ́pọ̀ you earn respect you don't ask for it you don't request for it èyàn kì í béèrè orí mi ni ṣé kò yẹ kó kí mi ẹni yóò ti mọ̀ pé ẹni yẹn ò fẹ́ kí ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wáyé tó tún ẹ̀sẹ̀ ń tọ́ ẹni tí ò fẹ́ kí ọ ó ṣe jẹ́ ọmọ bá tiẹ̀ lọ jẹ́jẹ́ so exactly nǹkan tí ń ṣẹlẹ̀ lélẹ́yìí ẹ rí i pé mo sọ̀rọ̀ gbólóhùn kan wípé ẹnìkan kan ò bá Ọ̀yọ́ jà Ọ̀yọ́ Aláàfin ní ń bára wọn jà ẹ̀yin lẹ́ ń mú tàn tí ò ní rí jáde lọ́jà máa dá padà fún yín àwọn èèyàn wá rí wípé tá à ń dá padà fún yín jẹ́ authentic ju tẹ́yìn mú jáde lọ Yorùbá sì ní irọ́ lè sáré fógún ọdún kọ́mọ mi ẹ wojọ́ tá a ti ń jẹ irọ́ tẹ̀ ń fún wa tá a ti ń kó jẹ tá a tó ń mú mẹ́sì nísìn òótọ́ wá jáde irọ́ yín ò lè withstand ẹ̀ mọ́ ẹ̀tẹ́ àtàbùkù wá wọlé sánsan àtọba àtìjòyè àtàràlù ẹ̀ wá lè withstand ẹ̀ mọ́ ìyẹn lọ́wọ́ á dé tẹ́ fi ń ṣépè fún wa lórí social media tẹ́ fi ń bú wa lórí social media tẹ́ fi ń pè á lórúkọ lórí social media mo rówó ra cream ṣe wá jẹ́ ntọ́ tó ń kàwọ́ lára tí ń kàwọ́ lára tí ń pọ̀ lẹ́kún wọn náà bá fẹ́ lo cream bíi tèmi lọ́ra ó wà lórí igbá tí n bá dẹ̀ lo cream èmi nìkan kọ́ ni wọ́n kọ́kọ́ lò ó ńgbà tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ mọ́ran yín sílé mo jẹ́ òye wípé bàbá mi Aláàfin àná àwọn gangan làbá máa pè ní tẹ́ bá pè mí ní ambassador Karo White kí làbá pè bàbá á pè wọ́n ní ambassador of Karo White so ńgbà táwa bá ń sọ̀tàn that is a ní charisma ẹ̀ because amọ̀ntà ń sọ amọ̀ntà gbé dání inferiority complex ní jẹ́ kẹ́yìn ó ṣépè inferiority complex ní jẹ́ kẹ́ ẹ béèbú inferiority complex ló jẹ́ kẹ́ ẹ resort sí AI photo AI video láti mọ tàbùkù àwọn ọba wa ẹ wá ń tàbùkù àwọn ọba aládé ilẹ̀ káàró òjìrè ẹ wá mọ̀ pé ẹ̀sìn àtàbùkù inú ẹ̀ lẹ́ máa wà títí ọjọ́ ayérayé. I was telling somebody yesterday mo ní láti kúrò nínú position tí Ọ̀yọ́ wà yìí 10 to 20 years to this time wọn ò lè bọ́ kó ń bẹ̀ wọ́n mọ̀ tí mọ̀ dá méjì so fúnra lára wọn sì mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lọ́kàn wọ́n bí lè pé it's a minor thing now gbé social media ìgbà mélòó ló fi máa kúrò mbẹ̀ no because ojú gbogbo wa ti là sí kọjá bó ṣe wà tẹ́lẹ̀ níbi tá a ti ń pọ́n ilé tẹ́lẹ̀ àti wá wò pé àsán kìíní ò ti ẹ̀dù yẹ̀bùyẹ̀bù báyìí lọ akànmọ́kàn kó ń bẹ̀ ni ẹ̀yin kọ́lẹ̀ pọ̀nra yín lé àwa lápọ̀n yín lé Ọ̀yọ́ Kàtúngà òun kọ́ ni Ọ̀yọ́ 1837 because Ọ̀yọ́ ilé yìí after the fall of Ọ̀yọ́ empire ni ńlọ wáyé so empire kọ́ lélẹ́yìí àlejò ní lágọ̀ ọ̀já bọ́n bá fẹ́ jẹ alágọ̀ ọ̀já báyìí nísìnyí Aláàfin àgọ́ ọ̀já ló yẹ kí wọ́n máa pè é so pápápá the claimant further sought a declaration that the office of the Alaafin Ọ̀yọ́ currently occupied by the defendant is of great historical importance not only in Yoruba land but also in Nigeria, West Africa and beyond. My dear brothers and sisters, gbogbo ẹ̀yin tẹ́ jọ ọmọ Ọ̀yọ́ ẹ̀yin kọ́ lẹ sọ bẹ́ẹ̀ because tẹ́ bá sọ wípé is of great historical importance mo fẹ́ lè sọ pé gbogbo ìlú tó wà nílẹ̀ káàró òjìrè ni wọ́n ní historical background tó wuyì tó dáa tó ṣe é mú yangàn ẹ lọ sí Àwórì ẹ rèé gbọ́ historical background wọn ẹ lọ sóńdó ẹ lọ Ọ̀dànrè ẹ lọ Àkúrẹ́ ẹ lọ Ìjẹ̀ṣà ẹ lọ gbọ́ historical background wọn ẹ lọ Gbómìnà ṣé historical background wọn ò dáa ṣé kò wé ṣé kò ní kìmí. West African and beyond, and I quote, a declaration that the Alaafin Ọ̀yọ́ is the symbol of unity. No, Alaafin Ọ̀yọ́, this present àbí àwọn Alaafin Ọ̀yọ́ tó ti rí kọjá lọ, they are not symbol of unity in any way. Ńgbà tí Alaafin Ọ̀yọ́ bá wà tí ò lè wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú àwọn ọba tó wà láyìíká ẹnìkan, Aláàfin ń bá Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ jà, Aláàfin ń bá Aláwẹ̀ tìlú Awẹ́ jà, Aláàfin bólúbàdàn jà, symbol of unity wà dà ń bẹ̀ yẹn. Ọ̀ọ̀ni kó gbogbo àwọn ọba ìpínlẹ̀ Ọ̀ṣun ó kún wọn mọ́ra tán, Ọ̀ọ̀ni kó gbogbo ọba ìpínlẹ̀ Oǹdó ó kún wọn mọ́ra tán, Ọ̀ọ̀ni kó gbogbo ọba ìpínlẹ̀ Èkìtì ó kún wọn mọ́ra tán.
Ọ̀ní tún kó àwọn ọba nípínlẹ̀ Ọ̀yọ́ ó kún wọn mọ́ra. That is symbol of unity, not ẹni tí ń jà fún superiority. So to get symbol of unity, togetherness, and the pivotal order of the cultural, customary, and traditional heritage of the Yoruba people. Tó bá jẹ́ pé lóòótọ́ l'Alaafin wà of togetherness, wọn ò ní ṣẹ̀ṣẹ̀ mọ́, kò ní sí àríyànjiyàn láàrin pé wọ́n fẹ́ rotate chairmanship traditional council, traditional rulers, traditional council of obas and chiefs nípínlẹ̀ Ọ̀yọ́, pé wọ́n fẹ́ rotate ẹ̀. Kò yẹ kó dìjà, kò yẹ kó tó t'Alaafin ò ní lọ pàdé mọ́ sí, kò yẹ tó kó tó ń dánmọ́ fàtẹ̀jáde sọwọ́ lórí ìtàkùn ayélujára sí wípé ó dá o, wọn ò sọ fún kábíyèsí tẹ́lẹ̀ o, kábíyèsí ọ̀dẹ̀ fọwọ́ sí rotation. Ẹni tó ń fẹ́ togetherness kọ́ nìyẹn. Àwọn tí wọ́n máa ń sọ pé wọ́n fẹ́ togetherness ńlẹ́ni tó ń kọ́mọ, tó fẹ́ kájọ kọ́mọ lùpọ̀ bọ́, ẹni tó ní interest nínú ìrẹ́pọ̀, ẹni tó ní interest nínú àjọṣe. Now ìpẹ̀jọ́ tán pè é nìsín ó ní pé k'Alaafin ó jókòó sílé kó mọ̀ bẹ́ẹ̀ nìkankan ṣe. So tí ó bá ti bá yẹn kankan ṣe kò ní sí àrífín, kò sẹ́nì kankan tí ń rẹ́ nìkankan fín. Bù fún mi kí n bù fún ọlọ́pọ̀lọ́ ń ké lódò. Ṣé ẹ gbàgbé tí mo tún sọ wípé if care is not taken, Alaafin will be restricted to Ọ̀yọ́ town nìkan. Mo sọ bẹ́ẹ̀ bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì sẹ́yìn. Àwọn tí ń tẹ̀lé mi mọ nǹkan tí mo ń sọ. Mo tún wá sọ wípé ó tún máa dínkù jù báyìí lọ tí Ìbàdàn bá rí state wọn gbà. Bó bá jẹ́ mi l'Ọ̀yọ́, ó yẹ kán mọ sọ́ọ̀rì o gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn o, gbogbo ẹ̀tọ́ tẹ́ ń fẹ́ pátápátá ló máa tẹ̀yìn lọ́wọ́ o. Ẹ̀tọ́ tẹ́ ń fẹ́ fún àyè ara yín ni o. Bọ̀ tó bá jẹ́ mi lọ́mọ Ọ̀yọ́, ìmọ̀ gbàdúrà kí state yín ọmọ bọ̀ sí i. Torí pé ìgbà náà ni Ọ̀yọ́ tó máa mọ̀ wípé ọlá aṣọ lé eégún ń jẹ, pé igi súnmọ́gi lọ̀bọ́ fi ń yọ̀, pé ọlá tètè géré ti Ìbàdàn ńlá láǹgbá Ọ̀yọ́ fi ń mumi lágbádá. Wọ́n mọ̀ wípé àdánìkan pèrò ní sọkọ ìyá ẹ̀, pé torí pé ọ̀tún fún òsì jẹ tí òsì ń fún ọ̀tún ni wọn ò fi màlá. So now a declaration that the Alaafin Ọ̀yọ́ is the paramount ruler and appointing authority. Which authority? Appointing authority over all chieftaincies in Ọ̀yọ́ town as well as Ọ̀yọ́ north and south. Good. Tẹ́ bá wò dáadáa ẹ rí pé fúnra lára wọ́n ti mọ position wọn. Wọ́n ti restrict Alaafin sí Ọ̀yọ́ north àti Ọ̀yọ́ south nìkan. A declaration that the Alaafin of Ọ̀yọ́ is the paramount ruler and chieftaincies in Ọ̀yọ́ town as well as Ọ̀yọ́ north and south. Ẹ wá gbọ́, kí ló dé? Ṣé ìgbé network mi kú? Sáré wá wò, mo dáràn. Kò kú? Ẹgbẹ́ ìrọ̀ agbélẹ̀ bẹ́ẹ̀. Oh my God. Ẹ má bínú network yẹn ni. Ẹ forí jì mí. Ṣé ti báwọn èèyàn flag wa ṣá? Ẹ má bá ń tẹ like àti love ẹjọ́. Ẹ bá ń tẹ like, love. Ká lè padà síbi tá a ti wá. Oh my God. Okay, pápápá. Now, a declaration that the Alaafin of Ọ̀yọ́ is the paramount ruler and appointing authority over all chieftaincies in Ọ̀yọ́ town as well as Ọ̀yọ́ north and south. The defendant, as stated in the writ of summons, may enter an appearance personally or through legal practitioners by handing in the appropriate forms duly completed at the registry of the High Court of the Judicial Division where the action was brought, or by sending them to the registry by registered post. Now, ẹjá wá tú òjé Ọ̀yọ́, ẹjá tú àṣírí behind this court, ṣé court order ni? Kò tí ṣe court order. In tó mú àwọn ọmọ Ọ̀yọ́
tí wọ́n fi gbé Aláàfin lọ ilé ẹjọ́ kò sẹ́lẹ́yìn ìwúyè tí ń bọ̀ lọ́nà. àwọn ó tú àṣírí wọn, ìwúyè ọlọ́jà òfàgọ́ ọ̀já tí ń bọ̀ lójú ọ̀nà. Ọ̀yọ́ ti mọ̀ wípé Aláàfin Ọ̀yọ́ máa wà forced láti wà ń bẹ̀. òye yé mi pé gómìnà Ṣèyí Mákindé ti máa fún Aláàfin Ọ̀yọ́ ní invitation. jurisdiction Ọ̀yọ́ ló ti fẹ́ wáyé. wọ́n fẹ́ k'Aláàfin ó wà ń bẹ̀ gẹ́gẹ́ bí witness ńgbà tí wọ́n bá ń gbé adélé alága ọ̀jà tìlú àgọ́ ọ̀jà lọ́wọ́, and that will be a symbol of àjọṣepọ̀ láàrin alága ọ̀jà àti Aláàfin. Ọ̀yọ́ wá rí gẹ́gẹ́ bí n tó wà irritating. wọ́n fẹ́ jẹ́ kó bá wọn jókòó sírú ìpéjọpọ̀ bẹ́ẹ̀, wọ́n fẹ́ jẹ́ kó wà nínú rẹ́kọ̀d p'Aláàfin bẹ́ẹ̀ ńgbà tí wọ́n gbé adélé alága ọ̀jà lórí tàbí tí wọ́n ṣèwúyè. tó bá ti ṣèwúyè wọ́n ti gbà pé alága ọ̀jà ti jẹ ọba gbé nìyẹn. n tí ó tẹ̀yìn ẹ̀yọ wọn ò mọ́mọ́, because onílé lónílé, onílẹ̀ lónílẹ̀, àwọn onílùú wọn nílùú, àwọn wọn fẹ́ jọba yìí. so kò sẹ́ni tí ọ̀gbọ́ngbọ́n káfẹ́rẹ́nu káwàtì, ọgbọ́n tọ̀yọ́ gbọ́n, àwa náà gbọ́n, ọgbọ́n tálábà ń gbọ́n èèyàn ní tọ̀gbọ́n. At the end of the day ńgbà tí wúyè bá wáyé tó lọ tán, wọ́n wá sọ pé àwọn ti fẹ́ sọ̀rọ̀, àwọn tùbí nùbí, ilé làwọn ó ti máa sọ, jẹ́ ká padà sílé ká lọ máa rò ó, because nínú ẹjọ́ tán gbé lọ ilé ẹjọ́ yìí wọ́n jẹ́ kó yé wa wípé ó rọrùn f'Aláàfin láti appear in person, tàbí kó rán aṣojú wá, tàbí kẹ̀ kó rán agbẹjọ́rò wá. ṣé wọ́n gbé èèyàn lọ ilé ẹjọ́ nù? because ojú àwo làwo fi gbọbẹ̀, ènìyàn bá pè lẹ́jọ́ lọ gbọ́dọ̀ jókòó nù gí. so tá a bá ń sọ pé immunity ò sí fọ́ba. ẹni tó wà lórí àlééfà kan tí ò ní pẹ́ kúrò ńbẹ̀, tàbí tó ti ní specific date tó máa kúrò ńbẹ̀, ńlá lè lo immunity fún. ìṣẹ́ tó wà lórí àpèrè tó jẹ́ pé àjẹgún àjẹwọ̀ ni nípò tó wà. so gbogbo tí wọ́n ń ṣe àdàbà ń pògèdè, ó ti bẹ́ ẹyẹlé ọ̀gbọ́, ẹ bá wí fún wọn pé ẹyẹlé gbọ́ o, títìrì ní tìrì ni o. so bí wọ́n bá gbé kábíyèsí lọ ilé ẹjọ́, all well and fine. bó bá ti wu ni làásè mọ́lé ẹni, bó bá wù kó fi tẹ ẹlẹ́dẹ̀ jẹ sàárì. so gbogbo Ọ̀yọ́ ẹ̀ ńlẹ́ o, wàhálà tá a kóra wa sí ìyá lè jáde ń bẹ̀ padà. Carry street Aláàfin kò lè ran bàbá lọ́wọ́, torí pé bàbá fẹ́ dín wàhálà eku kù tá a fẹ́ kí eku ọ̀tán pátápátá, kápọ̀ ọmọ eku tàbí ìyá eku nìkan ò dín wàhálà eku kù. bàbá fẹ́ kí eku ó símú, ta fẹ́ kí eku ọ̀tán yányán, àti ìyá eku àti bàbá eku àti eku àtàbúrò eku àtẹ̀gbọ́n eku àtọ̀nkú eku àtàbúrò bàbá eku àbúrò ìyá eku ẹ̀gbọ́n bàbá eku ẹ̀gbọ́n ìyá eku ìyá ìyá eku bàbá bàbá eku. a gbọ́dọ̀ pa gbogbo wọn tán. ìgbà náà ni wàhálà ikú ó tó dá nínú ilé. kí leléyìn ó túmọ̀ sí? òní wípé bí Ọ̀yọ́ bá ń fẹ́ ìsinmi tó wákàkó nínú làásìgbò tá a kóra wá sí, we can just do that. bẹ́ẹ̀ ṣe restrict His Imperial Majesty Ọba Bímbọ́lá Akeem Owoade pé ká má lọ sóde yìí, ẹ restrict àwọn tẹ́ ẹ kó sórí social media, tàbí tí wọ́n láwọn ń bẹ lórí social media on behalf of Ọ̀yọ́ town, wípé káwọn náà má ròde mọ́, kí wọ́n má kọ̀kọ́ púpọ̀ sórí ìtàkùn ayélujára mọ́, kí wọ́n má sọ̀sọ́kúsọ lórí ìtàkùn ayélujára mọ́, kí wọ́n má béèbú, kí wọ́n má ṣépè mọ́ lórí ìtàkùn ayélujára. ìgbà náà ni wàhálà yín tó lè dínkù, torí bí wọ́n ṣe ń jáde òun ń làwọn èèyàn máa gbẹ́ ìdí yín sí i. ṣé mọ̀ pé Gbàdàmọ́sí dá mi gbangba mọ́ dá mi inú ẹ̀gún lọ́jọ́ eré nu o, kì í ṣe lọ́jọ́ ọjà o. Gbàdàmọ́sí dá mi gbangba ni ó dá mi sí o, àmọ́ dá mi inú ẹ̀gún, mọ́ dá mi inú ẹ̀gún, mọ́ dá mi inú ẹ̀gún, kì í ṣe lọ́jọ́ ọjà o. bó bá jẹ́ lọ́jọ́ ọjà, èèyàn san Gbàdàmọ́sí, èèyàn san ẹ̀yẹ ẹ̀ máa pátá ni o. bó bá lè kú ó kú, bó bá lè yè ó yè. ó túmọ̀ sí pé ẹni tá a bá jọ ń ṣọ̀rẹ́ ńlá mọ́ ń gbé káyé rẹ̀ ọmọ bàjẹ́. ẹni tá a bá nífẹ̀ẹ́ là á pé díẹ̀díẹ̀ fún. ẹni tó bá ń wá ìṣubú ẹni á wá ìṣubú tiẹ̀ tán stẹ́ẹ̀lì o, ni Yorùbá fi sọ pé ẹ ń bá sọ òkúta lóní